Ẹ kú dédé àsìkò yìí nílé lóko lájò lẹ́yìn odi níbi gbogbo kíbi tá a ti láǹfààní tá a ti ń gbọ́ mi. Ǹjẹ́ a fẹ́ fún wa lálàyé lórí nǹkan tá à ń pè ní gbaguda tá a tún mọ̀ sí pákí táwọn ègùn ń pè ní fẹ́yìn. Tẹ́ bá rí ẹ rí pé inú oko náà la wà yìí. Ṣé nǹkan tá ń pè ní gbaguda yìí? Ewé rẹ̀ táwọn wò yìí tó jọ́ mùtún, èyí tó jẹ́ èyí tí kò tíì gbò yìí bẹ́ẹ̀ ṣé ń wò yìí ẹ̀fọ́ ni. Tá a bá fẹ́ rò ó, a kì í fi epo òróró rò ó, epo pupa òun náà la fi rò ó. Bó dẹ̀ tún ṣe wà yìí, gbogbo èèyàn kọ́ ló mọ̀ ọ́ ṣe, gbogbo èèyàn kọ́ ló tún mọ̀ ọ́ jẹ. Kí láǹfààní tá máa ń rí lára pákí? Eléyìí táwọn yìí tí mo fọwọ́ sára ẹ̀, eléyìí la fi ń ṣe láfún, òun náà la fi ń ṣe fùfún. Bó tún ṣe wà yìí, òun náà la tún fi ń ṣe gààrí. Ẹ rí i pé iṣẹ́ pọ̀ lára pákí. Ọlọ́run ọba mi, ọba aláwùrábí, kábíyèsí olódùmarè, ọba tó fi gbogbo nǹkan rọ̀ wá lọ́rùn nílùú Benin Republic, ṣùgbọ́n àmọ́ yẹ àwọn ìjọba wa tó yẹ kí wọ́n dìde sára fáwọn àgbẹ̀, kí wọ́n ràn wá lọ́wọ́ látara owó ká lè rí ohun rere gbé ṣe. Àwọn àgbà ló máa ń pa lówe tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi, ẹni tẹ́bi bá kúrò nínú ìṣẹ́ àbùṣébùṣe. Ǹjẹ́ tẹ́ bá tún wo apá ọ̀tún mi, ẹ má bínú, apá àlàáfíà tá mọ̀ sí apá òsì, ẹ rí i pé ewé rẹ̀ ó yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ yìí tí mo kọ́kọ́ fi ọwọ́ sára ẹ̀. Eléyìí ni jíjẹ, eléyìí a máa tú nígbà tá a bá sè é, ṣe la tú pùkẹ̀ lójú epo pupa. Ẹlòmíì tó bá nífẹ̀ẹ́ sí òróró láti jẹ kò ní ṣe kíni, kò ní lè fi epo pupa jẹ. Epo òróró òun náà ni a fi ṣe kíni, láti jẹ. Tá a bá sè eléyìí ṣe ló máa ń funfun, a sì tú pùkẹ̀. Àwọn bàbá mi á ní, ọmọ mi nìṣó lóko etílé jàre, ká lọ wa pákí. Ẹlòmíì á ní ká lọ wa gbaguda, ègún á ní ká lọ wa fẹ́yìn. Mímí dà tó ti yẹn, bó bá mi fẹ́ kan dé mi náà dùn mí ló gọ́fò. Wọ́n bá sọ bẹ́ẹ̀ báyìí, ẹ̀rín á sì pa mí. Ṣé ẹ rí wípé àgbẹ̀ dà? Nítorí pé kí ni àwọn bàbá wa máa pọ́n kan pé iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ a máa jalè. Ìwé kíkọ́, àìsí ọkọ́ àti àdá, kò ì pé o, kò ì pé o. Tá a bá kàwé, tá a fi ń ṣe nǹkan, bóyá a rí iléeṣẹ́ ńlá wọ́n gbà wá sí, à ń ṣiṣẹ́, à ń gbowó oṣù tá a mọ̀ sí sálárì. Ẹ jọ̀ọ́, tá a bá gbà, oúnjẹ wo la fẹ́ fi jẹ? Gààrí, àwọn ẹlòmíì á máa pe gààrí wípé oúnjẹ tálákà ni. Oúnjẹ olówó ni gààrí. Olówó a máa jẹ̀bà, olówó a máa fẹja mu gààrí, olówó a máa fi tọ́kì mu gààrí, olówó a máa fi ṣíkìn mu gààrí. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ gbọ́, àwọn ẹlòmíì á máa fojú bíntín, wọ́n máa fojú òtòṣì fi wo àgbẹ̀. Ẹ jọ̀ọ́, gbogbo oúnjẹ tá à ń jẹ, àgbàdo a fi ń ṣẹ̀kọ jẹ, a fi ń rokà jẹ, kò sí nǹkan tá a lè fi àgbàdo ṣe. Pàtàkì jùlọ ẹ bá mi wo igi ọ̀pẹ. Àwọn igi ọ̀pẹ táwọn wò yìí, nǹkan tí ń yọ lára ẹ̀ kì í ṣe nǹkan kékeré o. Bẹ́ẹ̀ ni, ẹni bá bá igi ọ̀pẹ ṣòwò kò lè pàdánù, nítorí pé ìmọ̀ rẹ̀ owó ni, ọ̀pẹ owó ni, kóronú ẹ̀ owó ni, igi ẹ̀ lásán gan owó ni a tún fi ń kọ́lé. Ọlọ́run fi gbogbo nǹkan rọ̀ wá lọ́rùn ní gbèríko tá a wà. Ǹjẹ́ yìí náà la wá fi ń bẹ àwọn ìjọba wa kí wọ́n ràn àwọn àgbẹ̀ lọ́wọ́ lọ́kùnrin àti lóbìnrin. Ó wù wá ká máa dáko, ṣùgbọ́n kí la fẹ́ fi dá? Owó la fi dáko ọ̀hún. Ẹ̀yin wo àgbàdo ń sìn tó ti di ike àbótó ká àpò kan. Ẹlòmíì wà láàárọ̀ ìbò ṣe jí, tó bá tiẹ̀ jágbàdo pọ̀, tó bá tiẹ̀ rábì tongolo kan, pọ́n mẹ́jọ, pọ́n mẹ́fà, yóò rí nǹkan fi dì mọ́nú. Ǹjẹ́ tá a bá ràn wá lọ́wọ́, tá a bá dáko, ṣé ìrọ̀rùn ò ní dé fún wa? Ìrọ̀rùn ó dé fún wa lórílẹ̀‐èdè Benin. Ǹjẹ́ yìí náà la fi ń bẹ ìjọba orílẹ̀‐èdè Benin Republic, ẹ ṣàánú àwa àgbẹ̀, ẹ ràn wá lọ́wọ́, nítorí pé kí ni, Ọlọ́run fún wa ní dúkìá lórílẹ̀‐èdè wa, ṣùgbọ́n a ti fílẹ̀ fáwọn òyìnbó, wọ́n kó lọ sókè òkun, wọ́n lọ tún fabricate sí bó ṣe dára lọ́dọ̀ tí wọ́n tún wá tà fún wa. Èyí náà fi ń kó wa lẹ́rú, a sì fẹ́ káwọn òyìnbó kó máa kó wa lẹ́rú mọ́. Ọlọ́run ọba àlekè ọlá kó dúró tèmi àti yín. Orúkọ tèmi ò yí padà, Hajia Ayinkê láti orílẹ̀‐èdè Benin Republic. Ǹjẹ́ gbogbo ẹ̀yin fáǹsì wa lórí ìkànnì òǹfẹ́ SOMIDA TV, ìrírí ayé TV, ǹjẹ́ tẹ́ bá ti ń wò ó, ẹ máa bá wa tẹ like, káwa náà ká máa ṣe kí ni, kórí wa fi máa wú. Ẹ má gbàgbé o, èmi ọmọ yín náà ní lẹ́ẹ̀kan sí, àbúrò yín
aka Alaye láti ìlú Ọ̀bánigbé Ìpọ̀dọ́. Bẹ́ẹ̀ ni a kí gbogbo ohun ìfẹ́ SOMIDA kan sàn nílé lóko lájò àti lẹ́yìn odi. Ẹ kú fẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ ìtàn ọlọ́kanjọ̀kan lórí ìkànnì ìrírí ayé TV tá a wà yìí. Ọba mi Elédùà kò ní padà lẹ́yìn yín. Ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu olóòtú wa ti ọjọ́ tèmi, ìyá wa Hajia ayinkê láti ìlú Kuwait títí fi wá orílẹ̀-èdè Benin. Bánigbé ò ní bàjẹ́, Benin lápapọ̀ ò ní bàjẹ́, orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́. Ẹ bá ń ṣàmì àdúrà. A tún wá ń bẹ àwọn ìjọba wa lẹ́ẹ̀kan sí i pé ẹ dákun ẹ ran àwọn àgbẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ìyá wa ti sọ. Nǹkan tó dára púpọ̀ níbẹ̀ nínú iṣẹ́ àgbẹ̀. Àwọn owó tá à ń kó fún àwọn agbábọ́ọ̀lù, ẹ dákun ẹ já máa rántí àwọn àgbẹ̀ náà, torí jíjẹ mímu ó ṣe kókó, ó ṣe pàtàkì nígbèsè ayé ẹ̀dá. Ìyá wa, a kí yín púpọ̀, ọjọ́ ọ̀la tó rí yín lórí ètò yìí. Ọlọ́run ọba aláwòrán bí kó má sọ pé òkú ló ń sọ̀rọ̀. Ọlọ́run kó fi ìṣọ́ àtàbọ̀ ẹ̀ṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa, nítorí ikú òdòjọ́ àrùn òdóṣù. Ṣùgbọ́n bẹ́ẹ̀ là ń bẹ aláwòrán bí kó jẹ́ ká gbọ́, ká sì tọ́, ká fẹ́ rí pọ́, ká fẹ́ rí kíjọba lókè ìpẹ́. Ṣé wọ́n rí pàdé mi àti yóò mọ ládùn gbòòyìn lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV. Bẹ́ẹ̀ ni ẹ̀yà àgbẹ̀ wa ń ṣetán nílẹ̀ ìlú Ìdàró lọ́jọ́ tèmi, bẹ́ẹ̀ lẹ́yà